Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Mo fẹ́ ṣàlàyé fún wa níbi tí ẹjọ́ dé àti àbábọ̀ ilé ẹjọ́ lénìí lórí case Mohbad. Lénìí bàbá Mohbad wá sílé ẹjọ́, ìyá Mohbad wá sílé ẹjọ́, Wùmí wá sílé ẹjọ́, DJ Mohbad wá sílé ẹjọ́. Ẹ jẹ́ n kọ́ bẹ̀ lórí DJ Mohbad. Àwọn lọ́ọ̀yà fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, wọ́n dẹ̀ ṣàlàyé tẹnu ẹ̀. According to him, ó ní kò sí eléyìí tí ò sojú òun láti bẹ̀rẹ̀ dópin lórí ọ̀rọ̀ bí Mohbad ṣe ṣàlàyé sí. Ó ní ọjọ́ tí àwọn lọ perform ní Kòròdú, after àgbà táwọn perform tán táwọn fẹ́ máa lọ, lóòótọ́ lòún rí i pé ìjà fẹ́ rú láàrin Mohbad àti Primeboy, ṣùgbọ́n torí pé òun rí i pé àwọn èrò wà níwájú tí wọ́n block ọ̀nà, òun jáde nítorí láti lọ clear ọ̀nà. Kóun tó dé òun rí i pé Mohbad àti Primeboy wọ́n ti ń jà. Ibi tí Mohbad ti fẹ́ gbá Primeboy lẹ́sẹ̀ ló ti fi ọwọ́ gbá glass mọ́tò tó fi ṣèṣe. Ṣùgbọ́n nígbà tí ó fi máa di ọjọ́ kejì, ọwọ́ ti wú gọbọi. Nígbà tó wá wú gọbọi, àwọn kọ́kọ́ pé personal nurse Mohbad, ṣùgbọ́n ìyẹn ni òun ò sí nílé. Ó ní ibẹ̀ ni standing tí wọ́n ní no, ẹ jẹ́ kó ń pe nurse tó. Bọ́bọ́ DJ wá sọ pé ṣùgbọ́n ibi tí wọ́n ti ń arrangement yẹn lọ́wọ́, òun lọ sókè nítòun. Nígbà tó máa dé yàrá Mohbad, òun rí i pé omi ti dà sílẹ̀. Òun wá fi omi yẹn lòun nù lọ́wọ́, tóun kàn dédé gbọ́ tíyàwó Mohbad pé ayọ̀ máa bọ̀. Nígbà tó máa dé sàlẹ̀, òun rí i pé Mohbad ti ṣubú lulẹ̀. Gbọ̀nràngàndà. Ibẹ̀ ni wọ́n ti wá pe nọ́ọ̀sì tó ní ogun lábẹ́rẹ́, nọ́ọ̀sì ti standing ló pe nọ́ọ̀sì yẹn. Nígbà tí nọ́ọ̀sì yẹn dé, ó fún Mohbad lábẹ́rẹ́. Ṣùgbọ́n kété tó fún Mohbad lábẹ́rẹ́ ni Mohbad bẹ̀rẹ̀ sí bì. Ní wọ́n á ní okay, ká lọ get oògùn fún un. Nígbà tí Ayọ̀ wá jáde àti nọ́ọ̀sì yìí, Ayọ̀ ní òun kàn ní kóun pé báwo la rẹ̀ níbi tó ní oògùn yẹn gan lòun rà lọ́wọ́. Ní wọ́n á ní àwọn ọmọ bí Mohbad ṣe ń ṣe mọ́ ló ń fi wá padà wá sílé. Ó nígbà tó máa dé ilé, òun rí i pé ó ń gbà tó wọ́n pariwo pé àwọn ọmọ bí Mohbad ṣe ń ṣe mọ́ yẹn ló ń fi sáré padà sí ilé. Nígbà tó ń dẹ̀ máa dé ilé, òun bá wọn ta, wọ́n rí i pé wọ́n ti fẹ́ gbé Mohbad sínú mọ́tò láti máa gbé lọ sí hospital. Wọ́n dẹ̀ join wọn. Nígbà táwọn wá ń lọ lójú ọ̀nà, àwọn rí i pé traffic hold up wà. Làwọn wá wò pé okay, kankú gbé sórí bike. Wọ́n ní ibẹ̀ ló ń wá jáde pé no, jẹ́ kóun tó dáwọn tó fẹ́ dé hospital tí nearby hospital, pé káwọn tètè lọ sábà wọn ní hospital yẹn, bí àwọn ní ambulance tí wọ́n lè wá fi rescue ní ojú ọ̀nà. But orí báìkì yẹn sáà ni Mohbad wà tó fi give up. Wọ́n ní nǹkan tó ń mọ̀ mọ́tò yẹn. Ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀ kan níparí ọ̀rọ̀ ẹ̀ pé ohun kankan tó ń notice, bọ́n gbà tó lọ́ọ̀yà wọn bẹ̀rẹ̀ pé kí wàá lù wọ́n rò pé ó lè ṣokùnfà ikú Mohbad. Ó ní nǹkan tó ń notice ni pé abẹ́rẹ́ tí nọ́ọ̀sì yẹn fún, nọ́ọ̀sì Fèyí fún ni ó ṣokùnfà ikú ẹ̀, pé torí kété tó fún abẹ́rẹ́ yẹn ni Mohbad bẹ̀rẹ̀ sí bí. Mo wá fẹ́ béèrè àwọn ìbéèrè bíi 2-3 kan lọ́wọ́ èèyàn olólùfẹ́ mi. Torí wọ́n ní tí ìkà bá rojọ́ ìkà kó ló máa dà. Èmi ò gbè sẹ́yìn ẹnikẹ́ni, ṣùgbọ́n mo fẹ́ kájọ yílé ọ̀rọ̀ ẹ wò. Àkọ́kọ́, irú nǹkan wo ni wọ́n lè fi gbá Mohbad lọ́wọ́ tọ́wọ́ wú lẹ́nu alẹ́ ọjọ́ yẹn mọ́jú ọjọ́ kejì tó ẹ̀ di nǹkan tí agbára ẹ̀ ò gbé mọ́. Mo nílò pé téèyàn bá fẹ́ gbáyàn lẹ́sẹ̀ ibi báyìí ló yẹ kéèyàn fi ṣiṣẹ́ ẹ̀. Tẹ́ bá dẹ̀ wo ọwọ́ yẹn gbà tí wọ́n fi ìyàwó náà wá, ẹ rí i pé máàkì tó wà ní ojú kékeré báyìí lọ. Irú nǹkan wo ni ló lè fà? Èèyàn ṣe máa fọwọ́ ṣiṣẹ́ lé nìyẹn. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì, òun ni pé bọ̀bọ́ ẹ̀ sọ pé ẹ̀ńgbà tó yẹ àwọn délé, òun lọ òkè, òun rómi tó dàlẹ̀. Ẹ má gbàgbé pé nọ́ọ̀sì Fèyí ṣàlàyé pé wọ́n pè pé àwọn pé Mohbad dákú, àwọn ti da omi lé lórí. Ṣùgbọ́n bọ̀bọ́ ẹ̀ fọ ọ̀rọ̀ yẹn, bọ̀bọ́ kàn sọ pé ẹ̀ńgbà tó ń wọ yàrá ẹ̀, òun rómi tó dàlẹ̀, omi yẹn lòun nù lọ́wọ́, tí wọ́n fi pé àwọn ọmọ bí Mohbad ṣe ń ṣe mọ́ kó máa bọ́ ń sàlẹ̀. Nọ́ọ̀sì Fèyí dẹ̀ ni wọ́n ní àwọn da omi lé lórí pé ó dákú, pé bó dẹ̀ ṣe máa ń dákú nìyẹn. Ẹndi pọ́ìntì yẹn mú. Pọ́ìntì kẹta, ó ní pé bọ̀bọ́ yìí sọ pé ńgbà tí wọ́n á bèrè pé kí ló rò pé ó lè ṣokùnfà ikú Mohbad, ó ní abẹ́rẹ́ tí nọ́ọ̀sì Fèyí fún ni. Ṣùgbọ́n ó ṣàlàyé nínú ọ̀rọ̀ ẹ̀ fún rẹ̀ pé nígbà tí òun nu omi yẹn lọ́wọ́, nọ́ọ̀sì Fèyí ò tí dé ńgbà yẹn o, tí ìyàwó Mohbad wá pé Ayọ̀ má bọ̀, gbà tó máa dé sàlẹ̀, ó rí i pé Mohbad ti ṣubú lulẹ̀. Ọwọ́ ló dẹ̀ ń dùn, ṣùgbọ́n ó ṣubú lulẹ̀. Kí ló lè fà á sí ṣubú lulẹ̀ yẹn? Ìgbà yẹn ó ti wà unconscious nígbà yẹn o.
kí náà ṣèyí tó wá dé kó tó wá fún lábẹ́rẹ́. Orí tí ìkà bá rojọ́ ìkà kan ló máa dà. A gbọ́dọ̀ tú ọ̀rọ̀ yìí dáadáa ká tú wò. Then lastly, kí ló dìjà Mohbad àti Primeboy tó lè di pé ọ̀rẹ́ àtọ̀rẹ́ wọ́n ṣàjọ kúrò nílé ni, and according to Primeboy ó ní Mohbad gan ló pohùn kó máa bọ̀ ń ṣó yẹn. Kí irú nǹkan wo ló lè fa ìjà tó le tó bẹ́ẹ̀ tán fi ń yọwọ́ ẹ̀sẹ̀ síra. Apá kejì fídíò yìí ń bọ̀ tí màá ti fẹ́ kẹ́ fúnra sí irú ìjà yẹn, kẹ́ fúnra sí nǹkan tó fa ìjà. Èmi ò kì í ṣe adájọ́, mi dẹ̀ kì í ṣe agbẹjọ́rò, ṣùgbọ́n nínú ẹ̀yin tẹ́ ń wò mí mo mọ̀ pé agbẹjọ́rò wà nù wà by profession. So kí ni èrò yín, kí lẹ rí sọ̀rọ̀ yìí? Adéọmọdé ní orúkọ mi, máa ń pín fídíò ìkìlẹ̀ má dẹ̀ gbàgbé láti subscribe sí Adéọmọdé TV lórí YouTube. Ó dàbọ̀.